pẹ̀lẹ́ kí ló ṣe yín gogogogogo bá inú àlùfẹ́ àwọn èèyàn máa ń mísì gan o lásìkò yìí. Àwọn máa ń mísì gan ni ohun tí ó máa ń yé wọn ni pé lásìkò àwẹ̀ kò sí nǹkan téèyàn béèrè tọ́lọ́run ò ní ṣe fún un. Bẹ́ẹ̀ ni. Àwẹ̀ ọdún tó kọjá òun ni mo bá wọn gbà. Okay. Àwẹ̀ Ramadan ọ̀rẹ́ mi kan ló ní kí n gbà wípé mo tí n bá fẹ́ kọ́lọ́run máa ṣe pé bó ṣe máa ń ṣe fóun náà nìyẹn. Òun lèmi náà bá ní kí n bá wọn dán o. Lẹ́yìn tí ló gbà ní àbí Ramadan. Ramadan ni mo gbà bọ̀tẹ́ bá gba lẹ́ǹtì náà kò sí ìtí òdánù méjèèjì. Pé kò sún téèyàn béèrè lásìkò àwẹ̀ ó bá jẹ lẹ́ǹtì ó bá jẹ Ramadan Ọlọ́run á ṣe fún yàn. Ohun tó ti wá dáa jù nìyẹn wá rí pé lẹ́ǹtì àti Ramadan náà ìgbà kan náà ló tún bọ́ sí. Highlander ni mo bá tìbù tí òun wà ó dẹ̀ sọ fún mi pé àwẹ̀ Ramadan tó kọjá òun gbà ó ní òun dẹ̀ bí Ọlọ́run pé nínú àwẹ̀ yẹn kọ́lọ́run ṣe nǹkan fóun mọ́tò ló ń fẹ́ Ọlọ́run dẹ̀ ra mọ́tò fóun ìwọ wá sọ fún mi pé ó gba lẹ́ǹtì ó gba Ramadan ló fi kádúrú léyìí Ọlọ́run èmi náà gbà kò sí bó ṣe lè wù kó rí débi òbọ̀ wá lágbára 70 tí wọ́n gbà ṣé iye tí ìbá gbà náà Ọlọ́run á gbàdúrà mi. Rasam Ọlọ́run á gbà. Ọlọ́run á gbàdúrà mi. Life and direct. Iye tí ìbá gbà ní Ọlọ́run á gbà. Any amount. Ọlọ́run mọ́tò lèmi náà fẹ́ mọ́tò ni mo fẹ́ kí bùgá wọ bùgá. ṣe nǹkan rẹ ní fún wọn ní owó wọn. Ìwà kàtí ẹ. Ẹ wọ́n ní kíkà gan pàápàá kí ló tí kò ṣe kíkà yín lára báyìí náà ẹ wọ́n bí gbogbo wá ṣe tara torí pé kìíní ẹ wọ́n kọ́ tó kọ́ sẹ́ ẹ wọlé ìsìn báyìí wọ́n ní tó bá fẹ́ ṣòfò ẹ̀mí sáà. Ẹ kàtí. Báwo bọ́dá Saamu ṣe ń ṣe báyìí náà? Báwo lẹ́yìn máa ń ṣe báyìí? Kí ló sì kò kí máa ń ka yín lára náà? Nǹkan ń ká wọ́n lára báyìí. Ara gbogbo wa ń bùn aṣọ èdè dúró mi pé kò sí kankan tó ṣẹlẹ̀. Ẹ wo ìtọ́kọ sí báyìí. Ẹ wo eléyìí wọn ní tó o bá fẹ́ ṣòfò ẹ̀mí sáà. Tó o bá pè hẹ́s ọ̀run ogun ọ̀run máa change ẹ̀ sí wáyé ni. Ó máa di yọ síbí straight tó o bá fẹ́ ṣòfò ẹ̀mí yọ síbí. Ìwọ pè hẹ́s. Ẹ̀yin tó rí yìí ti burú yìí ẹni tí ò bá fẹ́ ṣòfò ẹ̀mí inú yín tí ò fẹ́ kán wá ohun tí ò fẹ́ ṣòfò ara tí ò fẹ́ ṣòfò ẹ̀mí tó bá kọ̀ kí ni kó lọ parí kí n tó jáde kí n tó padà wọlé tí bá padà bá bí ayé yẹn rún pátápátá. Àyínájà mo pe ẹ̀wọ̀nú lé mi tí mi ò mọ̀ pé lẹ́yìn lọ́nù yàrá wọn mo ní pé kó o bá mi ṣàṣà wọn méjèèjì kó ṣe kí ni. Kí wọ́n rìn lọ. Kẹ́rin lọ ráúráú. Bẹ́ẹ̀ ni mo ti rí nù. Ẹ lè wá pa fún mi ó sì ní ohun tó máa ṣe fẹ́ mi. Èmi dẹ̀ ti sọ pé ẹni tó bá ti dárúkọ ọ̀bàràká dandan ni kó lúwa rẹ̀ bọ́lẹ̀ pàápàá. Wọ́n lè olúwa rẹ̀ wọgbó tí ó wọgbó pàápàá. Thank you. Let's go. Pick up. Action. Àyínájà mo pe ẹ̀wọ̀nú lé mi tí mi ò mọ̀ pé lẹ́yìn lọ́nù yàrá wọn mo ní pé kó o bá mi ṣàṣà wọn méjèèjì kó ṣe kí ni. Kí wọ́n rìn lọ. Kẹ́rin lọ ráúráú. Bẹ́ẹ̀ ni mo ti rí nù. Ẹ lè wá pa fún mi ó sì ní ohun tó máa ṣe fẹ́ mi. Ara tí mo sọ rẹ̀ ibí ni wọ́n kó àwọn èèyàn wá tí wọ́n sọ di wọ́ gọ́gọ́ tó fẹ́ para wọn torí kíni nítorí ìkíni. Nínú yàrá mi ìyẹn ni pé ilé wọnú yàrá mi wá mo jẹ jackpot lẹ́nu kí ni kí wá fún yín mu kí ni kí n fún yín jẹ. tó bí ẹ má wọlé ìjàre ẹ má wọlé. Ogun èṣù. Thank you. Pick it up. Thank you. Go. See you, Wedon. Action. Nínú yàrá mi
ẹ ṣe gan tẹ wá, ẹ ṣe gan. Kí wá ní jíjẹ, kí wá ní mímu báyìí? Mo sọ bẹ́ẹ̀ tìyẹn lẹ̀ wá kú yẹn. Ogun èṣù ò ní borí wa. Àmín. Bọ̀dá Saamu kọ́ ẹ. Ọmọ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ́n rí fúnṣọ̀ mi ni jẹ́ kí n cover fúnṣọ̀ mi fúnra mi kí n dẹ̀ lo fúnṣọ̀ mi bó bá ṣe pé. Àbí ṣó lè gbé fúnṣọ̀ ẹlẹ́mi lọ́wọ́ náà kí n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Èmi ò mọ ìwọ ló mọ̀ pé fúnṣọ̀ mi bó ṣe rí. Let's go. Àbí ṣé kí n bẹ́ẹ̀ gbé fúnṣọ̀ ẹ̀ dání kí n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Ọwọ́ ta ni ti fúnṣọ̀ tiẹ̀ wà? Ọwọ́ dẹ. Ṣé bẹ́ẹ̀ gbé tẹ̀lé lẹ́nu dání? Hola. Hola. Thank you. Pick it up. Action. Àbí ká ṣe báyìí. Kí ni? Kó o gbé fúnṣọ̀ ẹlẹ́mi lọ́wọ́ kí n bẹ́ẹ̀ sìnkú ẹ̀ kí n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Ọwọ́ ta ni fúnṣọ̀ tiẹ̀ wà? Ṣé kìí ṣe pé ó wà lọ́wọ́ ti lálá? Lára ti kú. Oh yeah, let's go. Oh yeah. Ẹ já lọ. Oh yeah. Sorry, battery. Ọmọ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ́n rí fúnṣọ̀ mi ni jẹ́ kí n cover fúnṣọ̀ mi fúnra mi kí n dẹ̀ lo fúnṣọ̀ mi bó bá ṣe pé. Àbí ṣó lè gbé fúnṣọ̀ ẹlẹ́mi lọ́wọ́ náà kí n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Ọwọ́ ta ni fúnṣọ̀ tiẹ̀ wà? Ṣé kìí ṣe pé ó wà lọ́wọ́ ti lálá? Akínfẹ́ ń wá ìyàwó ẹ̀ ló bá. Ìyẹn ń kọ́. Ìyàwó ẹ̀ ló bá. Kí la fẹ́ sọ? Wọ́n ìpàdé wọ́n sì wọn nìkan bọ̀ lọ́wọ́. Ìyàwó ẹ̀ ló ń raṣọ sí lọ́rùn. So what about that? So tó bá pè é dídìrín má kí ẹ̀. Ó gbọ́. So àwọn ẹ̀ ń di ẹ̀ ń sìn ní ẹ̀ o. Tó bá pè é dídìrín má kí ẹ̀. Ṣé jàre Bọ̀dá Saamu? Wàá ríran wò, then you move out. Thank you, sir. Máa rí àmà yanjú ọ̀rọ̀. Ìyàwó ẹ̀ ló bọ̀. Irú yẹn wá ń kọ́. Ẹ wo, má ṣe tíráàsì mọ́ o. Má ṣe tíráàsì mọ́ láyé rẹ o. Ṣé o ti gbọ́? Eléyìí tí mo bá ẹ sọ ìkẹ́ jẹ́ kó gbọ́ ẹ má bára yín jà mọ́ o. Ẹ má bára yín jà mọ́ o. Ẹ má jọ settle nǹkan amicably ni. Ẹ ṣe Bọ̀dá Saamu, ẹ ṣe gan. Bọ̀jọ́ tó wá tó bá mi sọ trash tó pè mí dìjìrìn. Ọjọ́ yẹn. Ṣé orí ìwọ ọmọ onírun kùn yìí orí ẹ̀ ò fẹ́ pé. Kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn ni mo sọ? Ṣé ká mẹ̀tẹ́ ni ilẹ̀ yẹn àbí ká yìí fi sílẹ̀ bẹ́ẹ̀ náà? Àbí báwo? Kí ni? Ẹ gbà mí. Bọ̀dá Saamu, ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ní bọ́ọ̀lù wọ́n ni. Pick up. Action. Kí ló ṣẹlẹ̀? Èmi tí mi fẹ́ owó òkè mọ́. Ọyọ̀ ọlọ́yọ̀. Action. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ní bọ́ọ̀lù wọ́n ni. Iṣẹ́ ò dára rárá lóòótọ́. Ó yá kí. Save. Bóyá. Go. Thank you. Go. Action. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ní pọ̀wọ̀ lọ́wọ́ ni. Sọ̀rọ̀ ní pọ̀wọ̀ lọ́wọ́ ni. Arákùnrin ó máa ní ìṣòro arákùnrin. Máa ronú. Ìlú àgbàmọ́lẹ̀ tèmi lu orin tí mò ń kọ́ bí ló ń gbádùn lọ. Wọ́n gba wèrè burúkú. Wèrè ni ẹ́. Wẹ́rí sórí tí mò ń kọ́ bí ló ń gbádùn. Àní bẹ́ẹ̀ ṣe máa ń lùlù yẹn, àwọn ìlú yẹn wọ́n máa ń jó sí gan lọ́wọ́. Irú àwọn ìlú yẹn wọ́n máa ń láìkẹ́ gan. Let's go. Ṣé ìlú tèmi tẹ̀yìn kọ́ a ní ìlú àgbà? Let's go. Ṣé orin tèmi nǹkan ló sọ pé wọ́n ń gbádùn lọ? Ọmọ yẹn Tógò ṣùgbọ́n ìlú tẹ máa ń lù yẹn wọ́n gba wèrè ẹ̀ Tógò gan. Kí ni wàá rò pé wàá ṣẹlẹ̀ tó wàá ń ṣẹlẹ̀ fún? Mo ń wò pé bóyá ẹ lè lọ Tógò ni ẹ máa ń mẹ́kọ̀ owó burúkú. Tó. Kí ló fẹ́ fi 5 million ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí mo fẹ́ bí question yìí ṣé bẹ́ẹ̀ ṣe wà ẹ ṣiṣẹ́ kan 5 million rí láyé yìí. Rárá. So ẹ kàn bá pín any amount bẹ́ẹ̀. In fact, we are not doing business with this man anymore, and I don't want to see him in this house anymore. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sir, ẹ má bínú. Èmi náà fẹ́ béèrè question kan yìí. Ẹ jọ̀ọ́ náà. Oya pick up, let's do it. Rárá. I will not take this from you. I'm sorry ma. Ẹ lè wọ́n lé mi kí n bá sọ̀rọ̀ sákọ̀ mi ẹ̀yàn bọ́dà ẹgbẹ́ Bọ̀dá Saamu ẹ̀dẹ̀ dá mi lóhùn. Má bínú, mo mọ sálárì wọn 45,000 ló ń gbà. Ọmọ ọ̀dọ́ gbowó jọ fún mi. B60 náà ti ń ṣiṣẹ́ mọ́ mọ́ bẹ́ẹ̀ ní 45,000 lè gbà. Now let me ask you this question.
ní gbogbo ìgbésí ayé bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ṣe dúró yìí ṣé ti ṣiṣẹ́ kan 5 million naira rí àtẹ́gò. rárá. so kí lè wá bá ẹ kàn máa dárúkọ owó nígbà pé ẹ lẹ́yìn ìkùlẹ̀ kan tẹ̀ tọ́jú owó sí kí ni problem yìí náà. bro I don't want to see you here again and that's the final. ẹ má bínú sáà ẹ má bínú ẹjọ́ èmi náà fẹ́ béèrè question lọ́wọ́ yín ni ẹjọ́ sẹ́yìn gangan ṣiṣẹ́ kan 5 million rí láyé yín ṣe ṣiṣẹ́ kan 5 million rí ẹjọ́ láyé yín ṣe ṣiṣẹ́ kan 5 million rí ṣebí ìyàwó yín ló bọ̀ yín ṣebí ìyàwó yín ló bọ̀ yín I don't want to see you again in this house ilé wo ṣáyìn lẹ kọ́ bí ni ṣebí ìyàwó yín ló kọ́ bí. bọ́dá Sam. ìyàwó yín lọ́nà ń gbé lọ́wọ́ sókè. bọ́dá Sam kí ló dé mo dé pé yẹn ẹ̀dẹ̀ dá mi lóhùn ẹ̀kan ká boroboro. TBC náà ti ń ṣiṣẹ́ ṣebí 45,000 naira náà ń gbà 45,000 lẹ́yìn gbà kó ra chain ọrùn yín. kí ló fẹ́ filẹ̀ tó wá ṣe tó jẹ́ kí mọ̀ yìí máa insult mi. má máa pariwo mọ́ lọ́wọ́. sorry olùpàdà rẹ̀ rú ti bá wọ́n máa lé ẹ̀kọ́ lé ẹ̀ o. bọ́dá Sam ló máa lé mi lé ọkọ. so God bless you I love that. má pariwo mọ́ lọ́wọ́ olùpàdà rú ti bá. má lé mi lé ọkọ náà. bọ́dá Sam ẹjọ́ náà ẹ̀dẹ̀ má lé mi lé ọkọ mi ẹjọ́ náà. ilé ọkọ yín àbí ilé ìyàwó yín ẹ̀yin lọ́kọ. ilé ọkọ yín àbí ilé ìyàwó yín ẹ̀yin lọ́kọ. ẹni bá gbọ́ bùkátà. gbogbo èèyàn ojú mi ò sì tún wá rí tó lọ́dọ́ sọ pé mi lọ́ fẹ́ràn ilẹ̀ yọ̀. bọ́dá Sam ẹ má lé mi lé ọkọ mi ẹjọ́. ilé ọkọ àbí ilé ìyàwó ó níyàwó ẹ̀yin lọ́kọ téèyàn máa ń gbọ́ bùkátà lórí èèyàn òun lọ́kọ ẹ̀ ìyàwó yín rèé ìyàwó yín rèé. ilẹ̀ tí bọ́dá Sam bá wa rí is actually for the farming tó ló fẹ́ ṣe gbogbo pé o fẹ́ ṣe piggery o fẹ́ máa sin rabbit and things mo ní kán bá wa wálẹ̀ fún. mo ṣe lọ sí o èèyàn burúkú. ìgbà ó lẹ́wọ̀ let's go. ilẹ̀ tí bọ́dá Sam bá wa rí is for the farming tó ló fẹ́ ṣe piggery ó fẹ́ máa sin rabbit and kò ṣe corn. ẹgbẹ́ ló tó mi aláwọ̀ ẹgbẹ́ so ìwọ ló tún fẹ́ rà lẹ́fù olóòṣàkọ́kọ́ pọ̀ jù wọ́n ní wọ́n jẹ sàrà olójó wọ̀lú ilẹ̀ tó fẹ́ rà pẹ̀lú tó ń dọ̀ ẹ̀wẹ́ yìí ẹ̀ lè ṣe títálíkà bá ti bú lọ lára débì kan ó máa fún ẹ̀ṣẹ̀. ẹ dìde. mo ti dìde. ẹ dìde ókè ẹ máa lọ. mo ti lọ. ẹ máa lọ. agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o yàgò yàgò Sátánì là. ogun awọ ara yìí so orí òkè lẹ wà ẹ máa túraká gangan ni màdìá lọ sẹ́yìn túraká wá síwájú olélè owó kẹ́hìnjáde. agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o yàgò yàgò Sátánì là. agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o yàgò yàgò Sátánì yàgò 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 Sátánì yàgò. ta ni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo. ẹjọ ṣé kìnìún ẹ ló jẹ kí kò náà gbà. oyè dírẹ́ẹ̀dì o oyè dírẹ́ẹ̀dì o. oye tí tóbi jù lóòótọ́. Buhari ti ní ọ̀gá Buhari. mo ń rò bẹ́ẹ̀ ó lò fi àti. ó yá máàt sùn máàt. let's go. ó yá rọ̀. Kí ló ṣẹlẹ̀ báyìí? ó yá let's go.
Oya, let's go. Action. ẹ rọra o Kí ló dé kí ni sí ọ? ẹ káàsán à ń kí yín o. Wọ́n kì í bí jàre. ẹ rọra o. Pick up. Afẹ́fẹ́ yẹyẹ iwu ti pọ̀. Let's go. ẹ kú iṣẹ́ à ń kí yín o. Wọ́n kì í bí jàre. Kí ló ṣẹlẹ̀? Alàgbà yóò dáa fún yín ẹ ṣé mo dúpẹ́ o. Madam, má kí ẹ abinu. No, ẹ má fàyà gbà bínú, ẹ má wọrí. Ẹ bá mi gbàdúrà fún kọ́kọ́ báyìí. As at this point, ẹ ò so bàbá yẹn sìn. You have to stand up. You kneel down. Do my cross. Come, kneel down. Pé pastor, ẹ má dá lóhùn ọkọ mi ní kẹ̀bẹ̀. Are we good? Thank you now. Pick up. Action. Madam, farabalẹ̀. Abinu ló ń bọ̀. Wá fara gbà bínú. Ẹ wo, ẹ má gbàdúrà. Ẹ má gbàdúrà fún un. Lórúkọ Jésù Kristi. Ẹ wo, Ọlọ́run olùtúnisílẹ̀. ẹ wo lórí òkè yìí. Ẹ wo lórí òkè yìí. Agbára tí ò tó ti Ọlọ́run. Bí Ọlọ́run ṣe kọlu Sọ́ọ̀lù lójú ọ̀nà Damascus. Lọ́dún ọ̀nà Damascus. Ọlọ́run lè kọlu irú ẹni náà bẹ́ẹ̀. Kì í ṣe Nàìjíríà o. Damascus lọ́nlọ́hùn. Bọ́lọ̀ ṣe máa. Let's go. Bí Ọlọ́run ṣe kọlu Sọ́ọ̀lù lójú ọ̀nà Damascus. Ojú ọ̀nà Damascus lọ́nlọ́hùn kì í ṣe Nàìjíríà o. Damascus ń lo òyìnbó. Bọ́láńlé. Bí mi ò ṣe gbọ́dọ̀ ní mọ̀ wá kò ayé mi. Hey, no, babe, dìde. Ó máa ṣubú gangan mi go weak ni o. Yeah. So yeah, pé bó ṣe ṣubú ẹ̀ náà dà. So wá jẹ́ pé bó ṣe jókòó náà nìyẹn. Bá mi sùn straight back. Yeah. Let's go now. Okay, let's do this. Sorry, guy. Sorry. Let's do this. Ẹ má bínú. Lórí dúró. First, ẹ má bínú. Ẹ já fi nítorí ibi tó fẹ́ lọ sùn sí yẹn. Ọlá, já fi dídúró yẹn ṣe flashback wa. So tó bá padà dé kó ṣubú. Are we good? Ṣé mi ò block ẹ ṣá? So ti ẹ má bínú. So yẹ ẹ̀dẹ̀. So wọ́n á máa fi lọ flashback. Tá bá padà bí. From ẹ má bínú wá fi lọ flashback. Tá bá padà dé nsìn. Tó bá ní action then you fall down. Thank you. So tá bá padà dé láti flashback. Kí nǹkan tẹ́ rí ni pé ó lọ́dọ̀ babaláwo ní pé wọn ò gbọ́dọ̀ òun ò fẹ́ rẹ́ ní ìmọ́kó kú. So tá bá padà dé láti flashback. Kí ọkọ̀ gbóyún máa káwọ́ lórí náà ni pé inú ibi lẹ wà. Thank you. Mo wá tẹ̀yìn tí ó mọ̀nà lé mọ́. Ẹ gbà mí. Ẹni sùúrù. Ó dẹ̀ ṣe kí ni? Ó dẹ̀ lọ ṣoògùn kan ní ẹlẹ́ni ò gbọ́dọ̀ mọ́lé mọ́. Ẹni ẹlẹ́ni tó fún ẹ lówó pé kò fi kọ́lé. Ó dẹ̀ lọ ṣoògùn sí pé kó má mọ ọ̀nà ilé ẹ̀ mọ́. Sáré pé ẹ̀yin tẹ́ ẹ̀ kì í jẹ́ kí wọ́n ṣèyàn lóore rè. Ẹ̀yin tẹ́ ẹ̀ kì í jẹ́ kí wọ́n help àwọn èèyàn rè. Ìnira tó dẹ̀ fi ń ṣe àwọn èèyàn, ìnira tó ń jẹ́ bó ṣe ń jẹ gàba lórí àwọn ọmọọṣẹ́ yìí kò ṣeé fẹ̀lú sọ. Bọ́ ọ̀rọ̀ ṣe tú síta yìí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ ìgbà freedom ni o àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni pọ́n ní freedom ni bó ṣe wà yìí níwọ̀ èèyàn mà ṣe ń finú tán o ẹni tí ò kì í ṣe bí yín tí ò kì í ṣara ayé yìí náà finú tán dé level yẹn òyìnbó kò yẹ kó rí bẹ́ẹ̀. Téèyàn bá finú wénú gbà mí ó máa ń jẹ́wọ́ ní kò sí best mọ́ láyé tá a wà yìí best tó wà láyé ṣekú pàdé ni. I want this bag to get out of here in the next 10 minutes. Tí bá padà lè tí bá báàgì yẹn bí wàá ríran wèmí ni mo sọ bẹ́ẹ̀ fún. Bọ́dọ̀ Saamu ṣé kí n gbẹ́rọ lẹ́rù wọlé ni? Ọ̀fẹ́ lóhùn kan continue. Kí ló ṣẹlẹ̀ dáa máa ṣe pípẹ́ ilẹ̀ kó ogun èèyàn jọ síbà kí ló ṣẹlẹ̀ ṣé ìlọkọ̀ wa ni? Ọ̀fẹ́ lóhùn ìwọ kọ́ ló máa sọ yẹn. Okay sir, sorry boss. That's his line. Please. Mo ní mi mọ́ tó gbé báàgì àbí kí lélẹ̀ gan. And turn to me when you are talking. Kí ló dé? Mo ti lọ. So wọ́n lè ní kí n máa dààmú gbé báàgì ló máa sọ yẹn. Let's go. Bọ́dọ̀ Saamu mo ní mi mẹ́ni tó gbé báàgì síbẹ̀. Ẹni kì í máa gbé bó ṣe kí n gbẹ́rọ lẹ́rù wọlé ni kí ló dé máa ṣe báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan jà máa pariwo mọ́yàn ó sì mọ̀ yín ládùúgbò ládùúgbò àbẹ́ máa gbà. Ṣòótọ́ mi sọ fún yín pé máa ṣe bíbá ọ̀ nìkan ni ọkọ everybody nínú ilé yìí ọmọ àdá gbé nínú ilé yìí. Kí ló ṣe? Ara rẹ̀ balẹ̀ ni o. Ẹ tí lè mọ̀ náà àwọn wèrè tó fẹ́ ṣáwa ó ti wà bẹ́ẹ̀ ó ṣubú lẹ̀. What will you do? You stand up now. Okay. Hold on. From there you will stand up tó ló tún lè dìde padà. In fact ẹ máa fẹ́ sá gan so tẹ bá ti dìde nsìn
ẹnìkan olójú ẹyin come here. Okay, boss. You stay there. Ẹ má wá sí straight line. Ẹyin tó kù ẹ lè dìde síbi tẹ́ wà ẹ́. Okay, boss. Let's go now. O ti ṣubú díẹ̀, o ti ṣubú nsìn. Pick up. You are backing the camera. You are backing the camera and you are too far. Please, Emma, get somebody something. You get here straight. That's you. This is it. Okay? A room by him, we can do something. No, Emma, back camera. We are go back now. We can't be waiting for you guys. We still have a lot to do. God bless you. Please. See how dope and you walk. Here is my baby. I see. Mi ò ní anti-acid. Mo máa wẹ̀ láti orí ẹ̀. Dé ìkànnì ẹsẹ̀ ni. No, get up! Up! Ṣé ọgẹ́ nìkan ni? Mo lè kiss ẹ o. Mo ní kò. Mo lè kiss náà. Báyà súnmọ́ mi. Yeah, this or hug? No, hugging ni. Then come closer. Hugging ni. Ṣé máa tẹ̀? Closer! Báwo ni? Call me pọ̀. Mi ò fẹ́ kí wèrè ẹ ṣubú ní dídéjọ́. Okay, come here. Má kú gbòòrò. Thank you, sir. Thank you, sir. What you supposed to get? See how dope and you walk. Here is my baby. I see. Mi ò ní anti-acid. Mo máa wẹ̀ láti orí ẹ̀. Dé ìkànnì ẹsẹ̀ ni. No, get up! Are you ready for the hug? Mo lè kiss gan. Come closer. No, o ní má stress. Come closer. Ṣé bí pink lips rè mo lè kiss. Come closer! Èmi ni. I'll say the real. No, má stress. Oya, ṣípá. Mo ti ṣípá. Kó mi mọ́ra. Mo ti. O lè fi do hard number ẹ sí. Tó wá lè jẹ́ Pakistan náà ló lọ, o lè fi number ẹ sí. Kò sí problem. Tó bá yá ti jẹ́ olófin ṣe WhatsApp, máa WhatsApp. Let's go. Yeah. Kò sí wàhálà. Any number tó bá fi sí, ó bá jẹ́ ti Pakistan, ó bá dẹ̀ ti Chile ló fi síbẹ̀. Tó bá ti jẹ́ pé olófin ṣe WhatsApp number, máa WhatsApp up. I will WhatsApp you up. Don't worry. Bele. NK. Phone me there. My phone is with you. It's done. Báwo lè dọ́wọ́ ẹ̀? Èmi ni mo fún ẹ. Gbà. Any number ló lè fi síbẹ̀ o. Ó bá jẹ́ Doha number fi síbẹ̀. Ó bá lè jẹ́ Pakistan number fi síbẹ̀. Ó bá jẹ́ ti Chile náà ni fi síbẹ̀. Nọ́mbà tó bá ṣáà ti ń lò lórí WhatsApp ó ní kó fi síbẹ̀. Tó bá ti fi sí, tó bá ti fi pè mí, máa WhatsApp up. Máa WhatsApp up. Tó bá jẹ́ nọ́mbà yẹn ló lò lórí WhatsApp fi síbẹ̀, máa WhatsApp up. I'll WhatsApp up. You WhatsApp. Yeah. Àwọn náà jẹ́ Saamu. Mi ò jẹ́ Saamu. Àwọn náà jẹ́ Saamu. Ẹ jẹ́ Saamu mọ́. Man in white. Máa fọ́ orí ẹ̀ dànù. Where is my apple? I don't know anything about your apple. No, máa fọ́ orí ẹ̀ dànù ńsìn. Ta ló ń jẹ́ Saamu? So má di ọwọ́ kìí mú ìbọn ló wà lọ́wọ́ ẹ̀ o. So mo wá ti change ọwọ́ tó yẹ ló máa fọ́ orí ẹ̀. Let's go. Man in white. Where is Saamu? Lọ́nà sọ bẹ́ẹ̀. Bákan sọ bẹ́ẹ̀. Ó ní Magika. Bọ̀dà Saamu rè. Ìròyìn ìgbà yẹn kò mọ̀ kankan. Okay, sir. Wọ́n ti fún ẹ ní ẹ̀wọ̀n yẹn. Sóòrè òní ẹ̀yẹ fọkàn yín balẹ̀. Iná dáhùn lára rẹ̀ yóò jẹ́ bó ṣe yẹ ó jẹ́ àti kó yá jẹ́ bẹ́ẹ̀ ni o. Okay, sir. Ó yá dá irun padà. Thank you, action. Ẹ wo, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Iná dá lára rẹ̀. Ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀. Àfi kí náà yẹn dáhùn o. Kó dáhùn gangan ni. Mi kì í ṣe account officer níkẹ́ o. Bẹ́ẹ̀ni, kò ní dá fún ẹ. Kò ní dá fún ẹ. Má gé. Kò ní dá fún ẹ.
wọ́n láwọn ò rí ẹ gbé àárín. Yeah. Ó yá jókòó. Okay. Let's go. Wọ́n bí ẹ̀dá ò lè gé ìwọ ò lè gé tán ní kílẹ̀ tó mọ́. More penny! Come! More penny! Come on, hug me! Wá! Olórí burúkú! Ẹ jẹ́ kó débi pé ó jábọ̀lẹ̀ ni mo ní kó calm down! Máa ṣe ládàá o! Ìgbà ilẹ̀ máa sọ̀rọ̀ ó yá. Let's go. Action. Come! Mi ò lè hug ẹ kókó! I beg this hug! Hug me! Okay, mi ò lè hug ẹ ìgbà ilẹ̀ máa sọ mi ò lè hug ẹ wọ́ọ́ wá lọ báyìí so kó tó padà dé àti yàrá. Okay. Let's go. Okay, sir. Action. Please hug me. Hug ẹ báwo? Mi ò lè hug ẹ kókó rí burúkú. Hey! Ẹ ti tọ́ wẹ̀rẹ̀! Mo jà! Ẹ ti tọ́ wẹ̀rẹ̀! Mo ní kẹ́ fi contract yẹn lẹ̀ ó tó mi jẹ́ ẹ̀dẹ̀ mú yẹn ẹ̀dẹ̀ fáyà ẹ̀dẹ̀ bà contract yẹn jẹ́. Man, this is my livelihood. Ṣé mi ló kájá wá bá? Ṣé mi ló kájá wá bá? Ṣé àti ní sá. Bí ni bá wọná ẹyin ní tún yín rọ òkò lóhun kànàkànà. Já kànàkànà, já pàtẹ́pàtẹ́ ìdí ẹni bá torí tèmi ṣògùn yóò mọ̀ wó. Èwo ló ṣì tó ń ṣe? Èwo ló ṣì tó ń ṣe? Lórí glass table tí mo fi ń jẹ o. Let's go. Ó yá. Pick up, sir. Go. Ó yá. Action. Okay, sir. Okay, sir. Sorry, sir. All right, sir. Thank you, sir. Let's go. From you, yellow girl. Action. ẹ wo ṣe rí nǹkan tí mo sọ lélẹ́yìí o ó ní problem ilé ni mo ní kó wá gbé lọ́dọ̀ mi díẹ̀ ṣé ti rí nǹkan tí mo sọ mi ìfẹ́ wàhálà o. wo àbọ̀ wá bá ṣe lọ́rọ̀ tẹ̀ sórí wọ ṣé kí mo ti sọ fún ẹ kò sí ibi tó lè wà lórílẹ̀ yìí tí mi ò ní mọ̀ ìwọ èmi àti àjọkẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni ó wá sáńlé òrò kémi ní mọ̀ bí tó. Sorry boss. sórí wọ kò sí ibi tó lè sá lọ tí mi ò ní rí ẹ. All right, sir. Ẹ jọ̀ọ́ mi ò understand. Baby ti ẹ̀dà. Baby ti ẹ̀dà. Baby ti ẹ̀dà. Ẹ jọ̀ọ́ kí ni title episode yìí? Babe. Let's go. Pick up. Ojú ẹ fẹ́ rọ o. Oye wọlókù ṣé o rántí ṣá ẹran mi sẹ so ẹ wo arábìnrin ẹ wo ó bẹ́tà kára yín bá balẹ̀ dáadáa tí Ọlọ́run bá sọ wípé òun ti gbàkóso yín kan lórí òkè yìí kẹ́ ẹ jáwọ́ nínú gbogbo wàrà dáradára yìí kí lè fi lára ṣe Ọlọ́run á ṣètò olúkálùkù lásìkò tó yẹ orí èèyàn ò ní kọjá ẹ̀. Why are you guys tí gbogbo yín fi ṣe lè why. arábìnrin iwájú Ọlọ́run lẹ wàyé ẹ̀yin náà dẹ̀ ti rí bí Ọlọ́run wa ṣe lágbára tó ẹ rí wípé Ọlọ́run wa ò kì í sá eré kó tó múyàn ẹ wò ó bí Ọlọ́run ṣe ọ̀ra mú yín láì ṣe pé Ọlọ́run làágùn rárá nígbà tí ẹ̀yin ń gbé ìgbé ayé àṣekúpani nígbà tí ẹ̀yin ń gbé ìgbé ayé láti bà ayé ènìyàn jẹ́ ẹ wá wò ó wọ́n ní ẹni tó da eérú òun léérú ń tọ̀ ẹ wá wo bí eérú yẹn bó ṣe padà wá dà sórí ara yín fúnra ara yín Ọlọ́run á fọwọ́ lẹ́rán á máa wòye ènìyàn ẹ̀ṣẹ̀ kí ni ọ̀rẹ́ yín ìbá ṣẹ̀yìn nínú ọ̀rọ̀ tẹ́ sọ tí a ṣẹ̀ gbọ́ tán yìí a tún wá rí wípé arábìnrin ọ̀rẹ́ yín wọn ò ṣẹ̀yìn o ìlara lásán ni èrè kí lẹ wá rí gbà nínú ìlara ń sìn yìí kò sí èrè kankan o. Don't pull the trigger, please. Where is my apple? Apple. Open apple.
ibẹ̀ ilẹ̀ ti máa sọ̀rọ̀ náà wà lọ́wọ́ bọ̀dá Saamu ó yá ilẹ̀ ti ṣúgàre ó yá. Where is my apple? Bọ̀dá Saamu ló jẹ́. Bọ̀dá Saamu ló jẹ́. Bọ̀dá Saamu ni. Bọ̀dá Saamu ni. Saamu! Where's Saamu? Ó ti lọ. Ó ń dúró de pásọ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìgbà tí pásọ sọ bẹ́ẹ̀ wá pẹ́ kó tó dé pásọ sọ bẹ́ẹ̀ rí. Ó ní pásọ bẹ́ẹ̀ rí. Ìgbà tí pásọ sọ bẹ́ẹ̀ wá pẹ́ kó tó dé. Òun ló fi lọ Saamu ti lọ ń bí. Pẹ̀lẹ́ kí ló ṣe gbogbogbogbogbò bá inú tani fẹ́ pè àwọn èèyàn máa miss gan o lásìkò yìí àwọn máa miss gan ni ohun tí ó máa yé wọn ni pé lásìkò àwẹ̀ kò sí nǹkan téèyàn béèrè tọ́lọ́run ò ní ṣe fún bẹ́ẹ̀ ni. àwẹ̀ ọdún tó kọjá òun ni mo bá wọn gbà. ok. àwẹ̀ Ramadan ọ̀rẹ́ mi kan ló ní kí n gbà wípé mo bọ̀ tí n bá fẹ́ kọ́lọ́hún máa ṣe pé bó ṣe máa ń ṣe fóun náà nìyẹn. òun lèmi náà bá ní kí n bá wọn dán o. lẹ́ǹtì ló gbà ní àbí Ramadan. Ramadan ni mo gbà bọ̀tẹ́ bá gba lẹ́ǹtì náà kò sí ìtì òdánù méjèèjì. pé kò sún téèyàn béèrè lásìkò àwẹ̀ ó bá jẹ lẹ́ǹtì ó bá jẹ Ramadan Ọlọ́run á ṣe fún yàn. ohun tó ti wá dáa jù nìyẹn wá rí pé lẹ́ǹtì àti Ramadan náà ìgbà kan náà ló tún bọ́ sí. Highlander ni mo bá tí mò ń tí òun wá ó dẹ̀ sọ fún mi pé àwẹ̀ Ramadan tó kọjá òun gbà ó ní òun dẹ̀ bí Ọlọ́run pé nínú àwẹ̀ yẹn kọ́lọ́run ṣe nǹkan fóun mọ́tò ló fẹ́ Ọlọ́run dẹ̀ ra mọ́tò fóun ìwọ wá sọ fún mi pé ó gba lẹ́ǹtì ó gba Ramadan ló fi kádúrú léyìí Ọlọ́run èmi náà gbà kò sí bó ṣe lè wù kó rí débi ò bá wá lágbára 70 tí wọ́n gbà ṣé iye tí ìbá gbà náà Ọlọ́run á gbàdúrà mi Ọlọ́run á gbàdúrà mi life and direct. iye tí ìbá gbà mí Ọlọ́run á gbà Any amount. Ọlọ́run mọ́tò lèmi náà fẹ́ mọ́tò ni mo fẹ́ kí bùgá wọ́ bùgá. àbí kí ló bá ṣe. omi ìbọ̀dà Saamu ẹ̀yin lẹ́kọ̀ọ́ tẹ̀ kí ní personal mo mọ̀ pé ẹ decent so màá sọ ẹ̀yin náà. ní decent wèrè mo decent ti gbogbo ṣàtọ̀. Let's go. Thank you, well done, sir. mo mọ̀ kẹ́ decent ẹ̀ dẹ̀ ní self control. Action. Let's go. Ní kí ni? Bọ̀dà Saamu mo mọ̀ pé lè ṣe bẹ́ẹ̀ mo mọ̀ pé decent any self control. Orí ẹ̀ ò pé self control owó ni èmi àtẹ́jọ́ ń gbé ni àbórí ẹ̀ bàjẹ́ ni ìwọ ló ní self control ayé mi ni àbí mo print ẹ̀ sórí fóònù. Tí mi ò bá tó ẹ̀dà lọ́dọ̀ tiẹ̀ mo lè jẹ̀ dà ní ìtẹ̀dú àlàáfíà o. Kí ló ń ṣe yín? ohun tí mò ń sọ kọ́ nìyẹn mi ò fẹ́ dá yín láàmú ni. Ó dà kò sí wàhálà o ẹ tún ṣí Sáàmù tí ẹ wà sọ bẹ́ẹ̀ ẹ ṣí Sáàmù tẹ wà. Oh yeah. Let's go. Sọ bẹ́ẹ̀ ẹ ṣí Sáàmù tẹ wà. Sọ bẹ́ẹ̀. Bọ̀dá Saamu kí ló ṣẹlẹ̀. Bí báwo. Àkọ́tí sábẹ́ bá sọ pé tí mo fẹ́ bá yín sọ ó ṣe pàtàkì tó yẹ lọ láyé. Mo yẹ máa jókòó. Má rẹ̀ ní mọ́ yìí. Sà. Oya. Action. Sọ bẹ́ẹ̀. Bọ̀dá Saamu kí ló ṣẹlẹ̀. Bí ìbáwo. Ẹ ní sùúrù ohun tí mo fẹ́ bá yín sọ. Let's go. Oya ro. Action. Ẹ ní sùúrù. Kí ni? Ohun tí mo fẹ́ bá yín sọ ó ṣe pàtàkì ju oúnjẹ lọ. Sọ bẹ́ẹ̀ mi mọ̀ bí tẹ́ ka bíbélì yìí dé o kò sún tó yẹ pàtàkì. Àti bíbélì àti Kùránì kò sún tó yẹ pàtàkì tó jẹ́. Ọba ló jẹ. Ṣé tí wàá ló wà mí? Oya. Action. Sọ bẹ́ẹ̀. Bọ̀dá Saamu ẹ ní sùúrù. Bí ìbáwo. Ohun tí mo fẹ́ bá yín sọ. Sorry. Àfa àmọ́ mọ́mọ́. Sọ bẹ́ẹ̀ ẹ ṣí Sáàmù tẹ wà. Sọ bẹ́ẹ̀. Bọ̀dá Saamu. Bọ̀dá Saamu
kí ló tẹ̀ hàn gọ́wọ́ mi. ọ̀rọ̀ oúnjẹ kọ́ mo fẹ́ bá yín sọ ohun tí mo fẹ́ bá yín sọ ṣe pàtàkì ju oúnjẹ lọ. ọba ló jẹ ẹ̀rẹ̀ ní tẹ́fẹ́ bá mi sọ ní kẹ́ sọ kíá. ẹ ṣe. ẹ tún pọ̀ sí i ó lè bá gbọ́ báyìí. In this life I will make it oh. I will be the greatest person oh. Báyé fẹ́ mo ní báyé kọ̀. I will be Odogun in my town. Bro Sam, I've been gone and now I'm back worse than I left. This right here is my bag. And that also my handwork. Bro Sam, it's cold out there. I'm back to you, my master, just like the prodigal son. Ṣé èrè ni ohun tó bá ti wá sí lọ́kàn lẹ́ bá sọ ohun tó bá ti wá sí lọ́kàn ẹ̀ sọ. Let's go. And this one I oh yeah, let's go. Action. Hold on, back. In this life, I will make it. I will be the greatest person. Oh, báyé fẹ́, mo ní báyé kọ̀. I will be Odogun in my town. Bro Sam, I've been gone and came back worse more than how I left. This right here is my bag, and that my handwork. Bro Sam, I've been gone to the east, to the west. It's cold, a cold world out there. So now, I'm back to you, my master. Just like the prodigal son. Báàgì méjì ló gbé bọ̀ gbogbo ibi tó wà mo mọ̀ gbogbo ibi tó mọ̀ gbà ọgbọ́n ibi tó wà tún mo mọ̀ ṣé bọ́ kọ́kọ́ lọ́dọ̀ Portable. Let's go. Yes, sir. Pick up. Action. Let's go. Pick up. Action. Gbogbo ibi tó wà mo mọ̀ ṣé bọ́ kọ́kọ́ lọ́dọ̀ Portable àbí bẹ́ẹ̀ kọ́ àbí ìgbà tí Portable display fún ẹ ṣe kọ́ lọ sá ọkọ ló mú ẹ lọ ògbè díkẹ́. Sorry, sir. Okay. Sorry, sir. Let's go. Pick up. Action. Gbogbo ibi tó dẹ̀ rìndé kò sí tí mi ò mọ̀ nbẹ̀ ṣe bọ́ lọ tọ́ Portable lọ kọ́kọ́ lọ ìgbà tí Portable máa ṣú ara ẹ̀fọ́ tó ní àmì ìbámu. Ere kọ́ ló sá. Let's go. Pick up. Action. Gbogbo mi tó dẹ̀ lọ tó rìndé kò sí tí mi ò mọ̀ ṣe bá lọ tó Portable lọ kọ́kọ́ lọ ìgbà tí Portable dẹ̀ ṣú ẹ tó ní àmì ìbámu. Dídìdì àìnídìdì sùn. Okay, oh, I like you. Let's go. Oh yeah. Let's go. Oh yeah. Pick up. Action. Ìgbà tí èso tó ní àmì ìbámu. Bú àìnídìdì sùn. Wọ́n àlẹ́kẹta tó ṣe bó ló fi sá tó fi gbọ́dọ̀ kí ó dọ̀tí alágbè lọ. Oh yeah. Sorry, sir. Let's go. Pick up. Action. Torí gbà tó kúrò bí tó kó sí lọ gbogbo bí tó lọ kò sí tí mi ò rí ńbẹ̀ o gbogbo bí tó rìn lọ pátá kò sí bí tí mi ò rí ṣé bọ́dọ̀ ṣàṣù lọ kọ́kọ́ lọ àbọ̀dọ̀ Portable kọ̀ lọ kọ́kọ́ lọ tí yẹn sọ pé àmì ìbámu kí ni dẹ̀ àlejò sùn ẹlẹ́kẹta tó pariwo kọ́ ló fi sá ẹ̀mí ẹ̀ ò gbé bọ́ ọ̀kan ló jẹ́ kó sá lọ nígbà tó sá kúrò lọ́dún ẹ̀ ṣé bọ́dọ̀ kí alágbè ló lọ
kí o ta alágbè ló sọ pé wo lè jẹ gbé ẹ̀gbọ́n ṣé wọ́n lọ kí o ta alágbè ló ṣe dé ṣé kí wàá sọ nǹkan tó ṣe fún kí o ta alágbè àbí fún Portable ṣé wọ́n ti wà á ríran bàbá láàárọ̀ wà á ti rí wò orí ẹ̀ tí ò pé yẹn. bóyá fún bóyá bíi 10,000 naira kò lọ fi wẹ́kùn ẹran ṣe fún wa bíi 10k ni. kò ní di ká wọlé fún lówó ń bí yín sí inú báàgì ẹ kò sí wàhálà kan oya let's go oya sir oya fún lówó ń sìn fún ní bíi 10,000 naira kan lọ fi wá ẹ̀pọ̀n ẹran sí fún wa kí gbogbo àjọ gbádùn àbí nígbà tó dé padà gẹ́gẹ́ bí ọmọ nínà náà àṣàdẹ̀ mọ́ bá ṣe máa jọ gbádùn ẹ̀ oya. ẹ jẹ́ ká wọlé tá bá ti wọlé. kò ní di ká wọlé má jẹ́ ká dààmú wọlé fún ní 10,000 naira ń sìn 10k nínú orí tọ́lọ́run ti ṣe fún ẹ. inú báàgì oya gbé báàgì ẹ̀ fún jẹ́ ká tún eléyàbọ̀. change ti taxi. o ti ń sunkún ṣé kò sí nǹkan let's go o ti ń sunkún wà wá jẹbẹ gbọ́ sọ̀sọ̀ sílùú wà sáà kò sí ọkàn fọ́kọ́ mi má sọ síta let's go òun ké òun láṣọ ṣé kò ní ọdún kiri oya let's go oya fún lówó ń sìn fún ní bíi 10,000 naira kan lọ fi wá ẹ̀pọ̀n ẹran sí fún wa kí gbogbo àjọ gbádùn àbí nígbà tó dé padà gẹ́gẹ́ bí ọmọ nínà náà àṣàdẹ̀ mọ́ bá ṣe máa jọ gbádùn ẹ̀ oya. ẹ jẹ́ ká wọlé tá bá ti wọlé. kò ní di ká wọlé má jẹ́ ká dààmú wọlé fún ní 10,000 naira ń sìn 10k nínú orí tọ́lọ́run ti ṣe fún ẹ. inú báàgì wo ló wà mẹ́ ọ dà pé tó gùn yẹn ni owó máa wà gbàbílẹ̀ ewu ni o ní kò sí nǹkan kan àbí o ní kò sí nǹkan kan ṣé o fẹ́ fọwọ́ bò mí lẹ́nu ni ó yà fi bò mí náà fọwọ́ bò mí lẹ́nu náà mí ní gé ẹ̀jẹ̀ fọwọ́ bò náà kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀dọ̀ pẹ̀lẹ́ sà ẹ ra sà ẹ ra sà. Mr. Sam Mr. Sam. ẹ ṣe kò sà. bí jọ̀gbọ̀n fúnra ẹ̀. mi ò ṣe pèrè ládùúgà ò ṣe èrè rí. ẹ tí mo bó tí mo fẹ́ bò láti rí ojú ló ní jọ̀gbọ̀n kí ni ẹ gbé mi inú mi pé kí n sọ pé ìwọ tó kọ. Afa ṣe ti jọ yanjú everything. No, ma sọ lọ wá Mr. Ṣé n ta sọ ni? Èmi sọ fún wa ní kí n sọ gbogbo inú pé kò sí bóyá máa kò rí pé ẹ máa jẹ ni. Let's go. Let's go. Òun gò tí ẹ ní choice ó máa support ọ̀dọ̀ mi ló máa wà torí kó tó di pé ẹ dé gan òun ló sọ fún mi pé kí n sọ gbogbo inú mi fún yín pé gbogbo ohun tí bá fẹ́ kí n sọ pé máa jẹ́ bẹ́ẹ̀ ni ó tó sọ. ẹ ti jọ sọ̀rọ̀ tó bẹ́ẹ̀. mo ń lọ nínú ilé yìí I am going for good. bọ́dá Saamu ṣe rí by the time tẹ́ bá padà rí mi by the time tẹ́ bá padà rí mi nínú ilé tí mo yọ sí yín mi ò ní yọ sí yín lásán o máa gara wá ni máa park mọ́tò báyìí mo ò tún wá ní park ẹnìkan o máa jókòó sí onas corner wọ́n máa ṣílẹ̀kùn mọ́tò fún mi. báwo la yín máa yà sí gbogbo tó ṣe. so ibẹ̀ ni kò wà bá mi take ní ìbọn bẹ̀ so tó bá ti lọ bó ṣe lọ yẹn so you come back here to deliver your life. Okay, sir. Oya let's go now. And again o máa kọ́kọ́ ṣépè tó wá kọ́ ṣépè wọ́n ti stop ẹ kó má ṣépè yẹn you will now pick your bag so o fẹ́ máa lọ bó ṣe lọ yẹn wà kàn. tí bá padà wá sínú ilé yìí tí bá lè padà wá sínú ilé pé mo wá gbé ẹsẹ̀ mi wá sínú ilé yìí mo ò ní wá lásán o mo máa gbé mọ́tò wá ni mọ́tò yẹn mo tún máa wá ní driver mo tún máa wá ní PA máa bọ́ọ̀lù mo máa ṣílẹ̀kùn mọ́tò fún mi báyìí máa fi yọ máa fi yẹ yín pé àjọ sí level kan mọ́ àbí ẹ̀rí kan bọ́ ṣe rí ẹ̀rí bọ́ ṣe rí onírádàdà onírẹ́dẹ̀rẹ́dẹ́. kí ló fún yín láṣọ àṣìbẹ̀. wòlíì Ọlọ́run lèmi. àkíwá lèmi kò sẹ́ni tó wà láyé tí ò ní sáìsì èbú tiẹ̀ kò sẹ́ni tí ò ní sáìsì èbú ẹ̀ kò sẹ́ni tó wà láyé tó perfect ṣé bí irun tèmi ṣe rí ni irun yín ṣe rí tán á máa fi irun yín ìwé nǹkan kí ló máa fi wé. lele o bẹ fẹ́ rí ẹ ń wọnú máìkì. let's go. kí ló fún yín láṣọ àṣìbẹ̀. wòlíì Ọlọ́run lèmi. àkíwá lèmi kò sẹ́ni tó wà láyé tí ò ní sáìsì tiẹ̀ kò sẹ́ni tó wà láyé tó perfect ṣé bí mo ṣe rí lẹ ṣe rí ṣé bí irun gbọ̀n mi ṣe rí ni irun gbọ̀n ti ń ṣe rí
tá máa fi rògbòn yín ìwé nǹkan ọ̀tọ̀ ni tó máa fi wé tá máa fi tèmi wé nǹkan ọ̀tọ̀ ni tó máa fi wé ẹnu mi ò kàn gbà láti fi rògbòn yín wé nǹkan ni ẹnu mi ò gbà o lóòótọ́ ẹnu mi ò gbà lóòótọ́ bọ̀ mo mọ nǹkan tá a lè fi wé kó bẹ́ẹ̀ kó. ẹ̀rẹ̀ yẹn tó lọ ẹ̀rẹ̀ ewúrẹ́ yẹn onírùngbọ̀n yẹ̀wúyẹ́ yẹn tó lọ yẹn. ewúrẹ́. ojú ẹ̀mí mo fi ni kó lọ jọ ọ́n ti ní kẹ́ ẹ má dà sọ́rọ̀ mọ́ ẹ wò sọ bẹ́ẹ̀ kí lẹ fẹ́ ṣe. kò sí problem kò sí wàhálà. kí ni ẹ. mo sọ lẹ́ẹ̀kan wípé ẹ lè bú mi bẹ́ẹ̀ ṣe bú àwọn ọmọ mi àbí. láyé ẹnu mi ò gbà. ẹnu yóò dẹ̀ ti gbà báyìí náà. láyé sá. ìgbà ni mo ṣe bẹ́ẹ̀. èmi sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀. ẹ wá kó olùfẹ́ bò. Let's go. Yeah. Níwọ̀n ládùúgbò tó ṣe fún mi. Ẹ̀yin méjì lè máa jọ sọ. Ṣùgbọ́n sùúrù yín, ogun tó máa ṣẹ́ nínú ayé yín á kọjá ohun tẹ́yin fúnra yín lérò lọ. Praise the Lord. No, ẹ máa jọ sọ. Hallelujah. Let's go. Action. Ṣùgbọ́n sùúrù yín, ogun tó máa ṣẹ́ nínú ayé yín á kọjá èyí tẹ́yin fúnra yín gan lérò lọ. Hallelujah. Ṣẹ́yìn lọ sọ pé praise the Lord. No. Oya, let's go. Hallelujah, let's máa mú sí. Oya. Action. Hallelujah. Oya, wẹ́dà ti lọ. Ẹ jọ̀ọ́, ṣẹ́yìn lọ sọ pé praise the Lord. No, ẹ̀mí ló ń bá lọ. Oya. Roll. Action. Saamu, tẹ́ ẹ bá lè ní sùúrù, gbogbo ohun tó dúró bí òkè ìṣòro níwájú yín pátápátá ó dẹ̀ máa di pẹ̀tẹ́lẹ̀. Hallelujah. Ṣẹ́yìn lọ sọ pé praise the Lord. Ẹ̀mí Ọlọ́run wà pẹ̀lú wọn. Kí ara ọ̀tọ̀ o. Ara ọ̀tọ̀ lọ́ba ọ̀tọ̀ ni. Má ìbọ̀lẹ̀ ìjà kan ṣe kíní yẹn. Okay. Ẹ máa ṣe straight ni. Orí yín bàjẹ́ ẹ̀jẹ̀ mi ò ní gírì. So ṣó lè lọ sẹ́yìn díẹ̀. Okay, sir. Ọ̀tọ̀ lọ́ba community àfìmá jayé o. Kí ló ṣe wọ́n tán ṣe báyìí? Oyé mi. Èsì ń ṣe yí báwo? Tẹ́ẹ̀dẹ̀ ẹran gbogbo eyín tó kù tán tí kan tó wà wájú ń mì tẹ́lẹ̀ ṣe ṣẹ́fẹ́ kúkú òró ni kí ló dé. Ẹ̀yin lẹ pè mí wá bí. Mo ń bá kí n help ni. Ẹni kí n wá gbàdúrà. Bẹ́ẹ̀ni. Mo ti ń gbàdúrà. Bẹ́ẹ̀ni. Mo wà nínú ẹ̀mí. Ẹ dá mi dúró. Kí ló dé? Ẹ wà nínú ẹ̀mí. Oyè òkè o. Let's go. Pick up. Oya roll. Oya ní kí ni. Ẹ̀yin lẹ. Oya sir. Ẹ̀yin lẹ pè mí wá bí báyìí. Ní kí ni. Ẹni kí n wá gbàdúrà. Mo ń gbàdúrà. Mo wà nínú ẹ̀mí. Ẹ dá mi dúró. Kí ló dé? Mo ń bá kí yín help ni. Pick up. Yóò wojú wọn ni. Pick up. Oya. Sọ bẹ́ẹ̀ mo ń bá kí yín help ni. Mo fẹ́ ká dùn àyín lọ ni mo fẹ́ explain fún òun òsì lára nígbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀. Mo fẹ́ sọ bó ṣe rí gbogbo àwọn kìíní ó ti yà sórí fóònù. Jésù Kristi. Ọba tá ò rí tó ń ṣiṣẹ́ rírí. Ó rí. Bọ̀dá Saamu. Sà. Àtìgbà wo lẹ ti dénú lé? Ẹ ti wọ seminary. Let's go. Ẹ bẹ̀rẹ̀ seminary. Let's go. Kí ló ń yá bọ̀bọ̀? Okay, o ṣe o. Oya, let's go. Bọ̀dá Saamu. Àtìgbà wo lẹ ti ń dénú lé? Ẹ ti lè dé seminary. Ibi tẹ́ ti lọ kọ́ṣẹ́ pastor ẹ ti lè bẹ̀rẹ̀. Òun kò tí wọ school. Tí mo mọ̀ wọ́n gan ìwọ school kábọ̀ torí òun wọ́n ti deport ìgbà tó. Okay. Ìjọ tí yẹn travel ni mo jẹ́. Let's go. Ìgbà tó máa fi deport wọn, èmi lọ bá mi. Yẹ́ àwọn ènìyàn travel.
Sam, answer the question. The man is a spirit. Okay, sir. Let's go. Let's go, Oya. Bọ̀dá Saamu. Sir. Ẹ̀yin lẹ pè mí wá bí. Mo back yín up ni. Ẹni kí n wá gbàdúrà. Bẹ́ẹ̀ni. Mo ti ń gbàdúrà. Bẹ́ẹ̀ni. Mo wà nínú ẹ̀mí. Ẹ stop mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀mí tẹ́ ń lò ó yàtọ̀ tẹ́mi lò. Ẹ̀mí tí mo ń lò lọ́wọ́ ló ní pé kí n explain nǹkan fóun kó n lè understand díẹ̀. Kó mọ ìgbà tó débi tó ní gbogbo kìíní ẹ̀rù bà ó fẹ́ ó ti yẹ gbogbo ẹ̀sọ́ ní fóònù. Actually ó wà lórí fóònù bọ́ ẹ jẹ́ kó gbàdúrà náà. Ẹ sì nínú ojú àlá mi ẹ̀ bá understand nǹkan tí mo rí. Jésù Kristi. Ọba tá ò rí tó ń ṣiṣẹ́ rírí. Ó rí sí rí. Bọ̀dá Saamu. Sà. Mo fẹ́ bi yín léèrè gangan ọdún wo lẹ kó dénú lé yìí. Ìyẹn ti pẹ́ o. Ẹ tí wọ sẹmínárì èmi tẹ́ ti kọ́ṣẹ́ pásítọ̀ ẹ tí lọ kì í ṣe ti sàlákè o ẹ tí lọ ẹ débẹ̀ òun gan ti wọ skul oyin bá mọ́mí ẹ̀ tajà láwọ̀tán oyin bá mọ́mí ẹ̀ tajà ń bẹ̀ òun bó ṣe wà yìí mọ́mí ẹ̀ nígbà tí mọ́mí ẹ̀ fẹ́ travel kó tó di pé deport wọn wá sílé ìgbà yẹn ni mo ti wà bí ìgbà tó bá fi deport wọn bí náà ti bá mi. ẹ jẹ́ kó wọn kọ́kọ́ sọ wo bí gbọ́ wa o tó bá kọ́ ni wo bí gbọ́ wa o so ilé ìwọ̀n kì í. gbé àtọ́ dust. lọ́rùn fílẹ̀ fún olórin ẹ̀mí nìkan lẹ́jọ́ gbọ́n. So to clean. Okay. But bye. Hello, bye. Oh yeah. Oh yeah. Wobi from where? Wobi? Oh yeah, say it. Wobi. Gbọ́ ó lè máa wú ẹ o ṣùgbọ́n bẹ́ẹ̀ fi táwọn ọ̀rọ̀ ẹ ni. Bẹ́ẹ̀ni nítorí lónìí ni kò ní dọ̀la. Ó ti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ nítorí òní ni kò ní dọ̀la. Gbọ́ wa o. Ó lè máa wù. Yeah. Wobi. Gbọ́ wa o ó lè máa wú ẹ o ṣùgbọ́n bẹ́ẹ̀ fi táwọn ọ̀rọ̀ ẹ ni. Bẹ́ẹ̀ni torí lónìí ni kò ní dọ̀la. Yeah, let's go. Oh yeah, wọ́n ti dé nsìn. Roll. Èwo ló pè yín? Torí òní ni. Let's go. Ta ló pè mí mo lọ jí pè mí lọ. Wobi. Gbọ́ wa ó lè máa wú ẹ o ṣùgbọ́n bẹ́ẹ̀ fi táwọn ọ̀rọ̀ ẹ ni. Bẹ́ẹ̀ni torí òní ni kò ní dọ̀la. Kíni? Ẹjọ́ tó lọ. Mi lọ appointment pẹ̀lú yín náà. Ṣé mo gba fọ́ọ̀mù lọ́wọ́ yín mo fíìlì fọ́ọ̀mù lọ́wọ́ yín ni ẹ̀dẹ̀ nítorí òní ni kò ní dọ̀là kí ni mo ṣe fún yín. Kò dìgbà tó bá ṣẹ̀wà kó tó di pa ìjíṣẹ́ tán rán wa. Iṣẹ́ bá wo iṣẹ́ wo lọ́rọ̀ yín èmi náà mi ò fẹ́ jẹ́ kankan. Wọ́n jẹ́ òní làákàyè ni ṣé kò yẹ kó o ti máa rápẹ̀rẹ̀. Àpẹẹrẹ pé kí ni. Ọjọ́ ọ̀la yín dẹ̀ máa dára lórúkọ Jésù. Ìbànújẹ́ ò ní jẹ́ ti yín. Ojú ò kì í ti omi, ojú ò ní tì yín. Ojú ò kì í ti ọjọ́, ojú ò ní tì yín. Ilẹ̀ tá ń tẹ̀ yìí ojú ò kì í tì, bó lójú ò ní tì yín. Àmín Jésù. Ẹ ṣé gọ́sà. Dọ̀fọ̀ ojú ò kì í tó mi. Let's go. Roll. Let's go. Ewé kọ́. Bẹ́ẹ̀ ni ló bí ilẹ̀. Ẹ̀rù ti pàdé. Let's go. Yeah, let's go. Action. Ojú òde ní tì yín lórúkọ Jésù. Ojú ò kì í ti omi, ojú ò ní tì yín. Ojú ò kì í ti ọjọ́, ojú ò ní tì yín.
àlójú òkè ti ilẹ̀ ojú òní tì yín. ewé ńkọ́. kí ló ṣe. sójú máa ń tèwé. Let's go. Oya. Go. Bẹ́ẹ̀ni. Abẹ́ nǹkan jù ní. Mi ò kọjọ́ dọ́kọ̀ báyìí. Ẹ ṣé bàbá ọkọ mi. Bọ̀dá Saamu. Dọ́kọ̀ báyìí. Ẹ ṣé bàbá ọkọ mi. Má filẹ̀ wẹ́pọ̀n ti ẹni yẹn. Tó bá súnmọ́ ẹ̀ wá fọ́ pé. Wẹ́pọ̀n wá fọ́ wèrè ní gòlò rí. Let's go. Oya. Fẹ́ fi plate yẹn lẹ̀ sí. Okay, sir. Bẹ́ẹ̀ni. Abẹ́ nǹkan jù ní. Mi ò kọjọ́ dọ́kọ̀ báyìí. Ẹ ṣé bàbá ọkọ mi. Bọ̀dá Saamu. Dọ́kọ̀ báyìí. Ẹ ṣé bàbá ọkọ mi. Wẹ́pọ̀n ti ẹni yẹn. Tó bá ṣèṣì tó bá lò fẹ́ gbọ́wọ́ òṣì. Wá fọ́ wèrè ni. Ceramic ni. Ojú ẹ̀ máa ya ni. Bọ̀dá Saamu. Filẹ̀ o, ọlọ́pàá ń bọ̀ tó máa protect yẹ fún ènìtàn rẹ̀ máa fi balẹ̀. Nídìí kí irun ó máa rí bẹ́ẹ̀. Ó máa rí bẹ́ẹ̀. Àwọn àpẹẹrẹ ti wà lẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Gbogbo àwọn ọ̀rọ̀ tèmi sọ pé ọ̀rọ̀kù wọlé ọ̀rọ̀kù jáde ni pé wọ́n á ti rọ̀kù rí bẹ́ẹ̀. Wọ́n á ti gbókù jáde rí bẹ́ẹ̀. Let's go. Oya, roll, pick up. Let's go. Onídìí kí irun ó máa rí bẹ́ẹ̀. Tó ti yẹn gbogbo àwọn ìtẹ́mi sọ pé wọ́n ń gbókù jáde lójú mi bí mẹ́jọ mo ń sọ pé lára àwọn nǹkan tó ti mo ń sọ bí flashback bí àwọn nǹkan tó ti máa ṣẹlẹ̀ ń bẹ̀ ni torí tí ò bá ní ṣẹlẹ̀ ń bẹ̀ rí àbí tí ò bá ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ rí kí ló ń wọṣọ dúdú fún lẹ́nu gate àwọn méjì ni mo ní tó ń wọṣọ dúdú lẹ́nu gate ìtú àwọn sì tún ní pé wọn kì í fẹ́ kẹ́ni kọ́kọ́ kọjá wájú gate yẹn èmi kọ́ ni mo fẹ́ lọ béèrè ọ̀gá ni fẹ́ béèrè ọ̀gá wọn ọba ní kí n máa sọ lọ́mọ kúyà mo ń kúnlẹ̀ lọ mo ń kúnlẹ̀ mọ́ èmi ọba community mẹ́wàá wá. ṣe ta ló ní kọ́ ló ta ló máa ń sọ. ìwọ wa èmi kọ́ ni mo ní stanza yẹn. ìwọ wa. ìgbà tó ti wá bẹ̀rẹ̀ stanza yẹn ó yà parí ẹ̀ fún rẹ̀. kọ́ pé kọ́ ló dì mọ̀dù fún àbí o ti ṣébi tó fẹ́ mú nìyẹn. Let's go. Action. Ẹjọ ta ló máa ń sọ kọ́lọ́ dìbò dì? Ìwọ wa o. Ṣé èmi kọ́ ni mo ní kọ́lọ́ dìbò Ìwọ dì? èmi. Gbogbo yẹn dẹ̀ kọ́ sí. Ọlọ́mọjọ́gọ̀jọ̀gọ̀. Ìgbà tó ti wá pé kọ́lọ́ dìbò dì ń sìn, ó yá tún pé ká pè fún ẹ. Ká pè kọ́lọ́mọjọ́gọ̀jọ̀gọ̀ fún ẹ. Ó lọlé. Ó ṣe jẹ́ December ló gbìyànjú eléyìí. Ilé. Ilé yìí ló ti máa ń ṣe àbínú yẹ. Ó kọ́ wọ́n dé àjẹsí ẹ̀kọ́ ẹni tó pa. Let's go, sir. Oúnjẹ o, lẹ́yìn lọ́jọ́ oúnjẹ o, owó ọ̀dẹ́rẹ́ oúnjẹ o, lẹ́yìn lọ́jọ́ ọba ká o. Òyìnbó ìlera. Kò ì débẹ̀ kò tẹ̀ sí débẹ̀ ìyẹn yìí máa wá ó yìí máa náwó. Sorry, sir. Yeah. Go. Stay rolling. Ṣé rí ọ̀rọ̀ tí ẹ bá mi sọ táwọn náà dẹ̀ tún ti bá mi sọ mo máa fi sí mi later but ẹ jọ̀ọ́ sà nǹkan kan ni mo fẹ́ kí ẹ bá mi ṣe sà ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ọkọ mi. What? Kí ló ṣe é dá? Make up. Ẹ bá tọ́ fún ẹ. Come again. Nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi sà. Anything for you, sweetheart. Okay, thank you. Ẹ ṣé gan sà. Ẹ jọ̀ọ́ sà ẹ bá mi bẹ̀ ọkọ mi. Misunderstanding kékeré kan òun ló ṣẹlẹ̀ láàrin mi àti wọn tó ń fi mú mi wá síbí báyìí tó ń fẹ́ wá fi mí ṣọ̀fà. Kí ọkọ kó dẹ̀ fẹ́ fi ìyàwó ilé ẹ̀ tọrọ fọkùnrin mi yé mi sà. Ṣé o rò pé lórí burúkú ni ẹ? O rí pláti wí. Ẹni díẹ̀ ti promise mi ní nǹkan tó pọ̀ gan. Ó ló máa ra set of draw fún mi, ó máa ra mọ́tò. Àdèfẹ́ra. Àbẹ́rà.
Let's go. Thank you. All this way, Saamu Alajo. In fact, this is community like it. Let's go. Action. Belebe dia ija no bi lo wa wala ni esa. Eje ko wa sínú mọ́tò kan no bi lo wa wala àdúgbò. Ejo afera. Brasam. Mo promise mi nǹkan tó pọ̀ tó Ọlọ́run bá ṣe. Brasam. Jo. Ẹnu sùn ẹ sùn. Wá pretend kí wá sọ pé mo fẹ́. Make up. Attack. So wá kúnlẹ̀ ẹjọ́ oyún tí mo ti jẹ́. Ó ti lè ṣẹ́yìn. Let's go. Thank you, Father. Oh yeah, let's go. Bye. Ẹjọ́ pẹlẹbẹ òsì bí mo dáràn ẹ jẹ́ kí n pẹ pẹlẹbẹ kí n fi sí spíkà fóònù mi ti kú ni ẹ kó wa sínú mọ́tò kẹ́kọ̀ọ́ wa ní ṣòsí àdúgbò wa kò síbi tẹ́ ẹ dé ládùúgbò wa wọ́n máa sọ fún yín pé olórí burúkú ọmọ ìfimi ṣàkọni ní gbogbo ọdún yìí àfẹ́rá. kì í ṣe báyìí. yóò dín náà ẹ gbà mí yóò dín náà ẹ. ẹ wò ẹ jọ sá mo mọ̀ pé inú ló ṣì ń bí wọn ẹ wò sá ṣe rí bí mo ṣe wà yìí èmi àti wọn àti ìfẹ́ra sílé o bọ àwọn fámìlì mi àtàwọn fámìlì wọn ti mọra wọn ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run mo fi nǹkan tó ń mí àti tí ò mí nínú kan ní mo fi bẹ̀ yín Ọlọ́run ní bá mi fi pa yín lẹ́kún ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n ẹ wò bọ́n ṣe wà yẹn oyún tí mo ti ṣẹ́ fún wọn ó ti lé ní 2. mo dárò ayé mi ò yọ ayé. ẹ pẹ̀lú kí ló ṣe yín gogogogogo bá inú tàbí fẹ́ àwọn èèyàn máa miss gan o lásìkò yìí. àwọn máa miss gan ni ohun tí ó máa yé wọn ni pé lásìkò àwẹ̀ kò sí nǹkan téèyàn béèrè tọ́lọ́run ò ní ṣe fún un. bẹ́ẹ̀ ni. àwẹ̀ ọdún tó kọjá òun ni mo bá wọn gbà. ok. àwẹ̀ Ramadan ọ̀rẹ́ mi kan ló ní kí n gbà wípé mo tí n bá fẹ́ kọ́lọ́run máa ṣe pé bó ṣe máa ń ṣe fóun náà nìyẹn. òun lèmi náà bá ní kí n bá wọn dán o. lẹ́ǹtì ló gbà ní àbí Ramadan. Ramadan ni mo gbà bọ̀tẹ́ bá gba lẹ́ǹtì náà kò sí ìtí ò dánu méjì. pé kò sún téèyàn béèrè lásìkò àwẹ̀ ó bá jẹ lẹ́ǹtì ó bá jẹ Ramadan Ọlọ́run á ṣe fún yàn. tó sì wá dáa jù nìyẹn wá rí pé lẹ́ǹtì àti Ramadan náà ìgbà kan náà ló tún bọ́ sí. Highlander ni mo bá tìbù tí òun wá ó dẹ̀ sọ fún mi pé àwẹ̀ Ramadan tó kọjá òun gbà ó ní òun dẹ̀ bí Ọlọ́run pé nínú àwẹ̀ yẹn kọ́lọ́run ṣe nǹkan fóun mọ́tò ló ń fẹ́ Ọlọ́run dẹ̀ ra mọ́tò fóun ìwọ wá sọ fún mi pé ó gba lẹ́ǹtì ó gba Ramadan ló fi kádúrú léyìí Ọlọ́run èmi náà gbà kò sí bó ṣe lè wù kó rí tẹ́bí ò bá wá lágbára 70 tí wọ́n gbà ṣé iye tí ìbá gbà náà Ọlọ́run á gbàdúrà mi. Brasam Ọlọ́run á gbà. Ọlọ́run á gbàdúrà mi. Life and direct. iye tí ìbá gbà mí Ọlọ́run á gbà. Any amount. Ọlọ́run mọ́tò lèmi náà fẹ́ mọ́tò ni mo fẹ́ kí bùgá wọ bùgá.